tá a bá kópa nínú ètò ìyan olórí, tá a kópa nínú ètò ìdáàbòbò, tá a kópa nínú ètò ìtúnlùṣe, o bọ́ọ̀bì kan sì láì o ra pàpà nù nínú láì náà kò jẹ́ tán sọ́sọ́ ní títì ṣẹ́bí tèmi ní kó wà mú ẹ̀yàn ní pàgbọ́lò dalẹ̀ sí lẹ́yìn abúlé yín àbẹ̀yẹ ilé sí láti ń kẹ́ṣọ́ àbẹ̀rọ̀ bá dì mú ọ lọ́wọ́ irú pàpò kan mi ẹlòmí ògbó mọ́tò pọ̀ bẹ̀rẹ̀ sórí títí báyìí yóò fàgbà dígí ẹ̀wà lẹ́ra ó ti tẹ̀ mo ti rí ká máa tẹnu kọ́ tètè bọ̀ lẹ́kọ̀ọ́ mo ti rí báyìí ní sọ́ọ̀dù tí mo ti rí nínú Nàìjíríà yìí náà mo ti rí báyìí téèyàn gbé wíńdò mọ́tò bọ̀gìnì tó wà náà ó jẹ àmàlà tán ọ̀wẹ́ ló jẹ òkèlè gidi ní pẹ̀lú ọbẹ̀ yọ̀ ká má purọ́ ká má ṣèké ó sì náwó méjèèjì jáde ní ojú wíńdò ó sì fi àfihàn ọ̀dà sí ṣe ń sàn láàrin express. amazing. ẹ̀rẹ̀ ńlẹ̀ àtẹ̀sígbẹ́ tó ń sọ náírà lójú wíńdò ìwà bàjẹ́ lásìkò. mo ti rí kan náà tí ìyá kan tá a fi ń dìdì fún ọmọ dáìpà ó sọ sójú títì mo wá mú níjọ́ náà lọ́hùn mo wá jù padà sínú mọ́tò sí pé tí ìyá mo ṣètò meanwhile ìyá yẹn wà ní mọ́tò pẹ̀lú ọmọ wọn sì ti bímọ kékeré àwọn mẹ́tẹ̀ẹ̀ta jóbìnrin. ẹ wá bọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní táwọn ìgbọ̀n pé generation. ó ní mẹ́ta nù. so kìíní ó kọ́ ìwà burúkú látọ̀rọ̀ ìyàgbà náà ti gbé sára ọmọ náà ti gbé sára ìjọba ò ní fẹ́ tán bí náà bá sì tán lásọ ni. ẹ̀jẹ̀ ò lè tán lè kàn lọ fà á. bí a bá ní ẹja dorí kan pé kájọ sí ẹ̀yìn ò kàn mí ẹkọrí sódò èmi náà kọrí sóko táyé wá sí. àwọn ọ̀dọ́ wa bá ti mọ́ kágídé orí gbo Man U àti Arsenal láti mọ́ kọ́ ọkàn lé Ronaldo àti Messi táwọn ìwé lọ́gá tá a bá kọ́ kan náà sí pé kíní yìí ẹja béèrè ìbéèrè dáadáa kí ló fẹ́rẹ̀ sí mẹ́ olóyè ẹjọ́ ìtẹ́ síjò ní ọ̀ndà ìtẹ́ lọ́dà ìbò ló wà ẹ̀yìn ẹ̀bọ́ sẹ́gbẹ̀ kan náà ẹ dákun ẹ̀yìn ti yín ẹ̀ntẹ́yìn àtẹ́jọ́ rìn jò ní tó ṣe nǹkan báyìí bó ló ti jẹ́ sí àwọn ló ń dùn ún béèrè kò sí tó kàn wá kọ̀ọ̀kan mí nù ẹ̀kẹ́ tó bá lè dàrú àwọn láti kọ́kọ́ lọ sí àkọ́ dámọ́ bọ̀ ńgbà àwọn fẹ́ tó fẹ́ tó tò tán pè é. ẹni sì ní ṣe olóṣèlú báyà sí olóṣèlú mi ò tẹ̀lé ẹgbẹ́ òṣèlú kankan mi ò sì ṣọ̀tá ẹgbẹ́ òṣèlú kankan pàtó. àjíìpù nìyí any government power. people ni mi o for the people lèmi so èmi mo nígbàgbọ́ pé bí àwọn èèyàn bá fi ọkàn sí kinní yẹn táwọn àlàdà àwọn ọ̀dọ́ wa tẹ́ bá fọkàn sí bóyá participation gan ìpè ìdarapọ̀ gan á tún gbèrú sí. ẹ ti ẹ̀kọ́ gbọ́n tí wọ́n sọ kẹ́yìn náà sì gba ìwé ìdìbò kẹ́ ẹ lọ ta kẹ́ ẹ sì dìbò nígbà tẹ́yìn nǹkan tí ọ̀gá yẹn wọ́n á lè máa jẹ̀yà náà lọ́nà. ètò yìí ga alákàjù Oyinmomo ètò yìí ga alákàjù Oyinmomo ètò yìí máa ga alákàjù Oyinmomo àbáṣà ti ṣẹlẹ̀ wá lárugẹ Oyinmomo ètò tó gbà yìí tó tún lárinrin Oyinmomo ó yá o ká gbé lárugẹ Oyinmomo ó yá o ká gbé lárugẹ Oyinmomo àlejò wa ti wà níkàlẹ̀ Oyinmomo ó yá ẹ bá wa ká lọ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo náà la wà fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa káàkiri jákèjádò ilẹ̀ Nàìjíríà àti ní òkè òkun mo kí yín wípé ẹ káàbọ̀ nítorí pé ayé ti lù jára gbogbo wa ti lè ríra wa technology ti advance ìdí nìyí náà tẹ́ fi lè rí mi wò lórí YouTube ẹ ti mọ̀ pé tí ètò wa bá ti dé ẹ lè ṣe àwòtúnwò ẹ lè wo àwọn tá a ti ṣe sẹ́yìn ẹ tún lè wo àwọn tí a ṣẹ̀ ń ṣe lọ́wọ́ yìí láti lè mọ ẹ̀kọ́ láti lè ní ìmọ̀ àṣà ìṣe ilẹ̀ Yorùbá òun náà là ń gbé lárugẹ nínú ẹ̀ náà láti fọ̀rọ̀ wérọ̀ láti fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú àwọn òṣèré lọ́lọ́kanòjọ̀kan adẹ́rìnpòṣónú ni tàbí àwọn professionals tí a máa ń gbé wá àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ètò nǹkan tí wọ́n bá ń ṣe ìyẹn iṣẹ́ tí wọ́n bá ń ṣe lórí ètò lẹ́ni professional ni wọ́n. mo já ẹ̀rù ẹ̀jẹ̀kì adẹ́rìnpòṣónú ni wọ́n ẹ̀ wò pé báwo ni dókítà ṣe máa jẹ́ comedian available engineer ṣe máa jẹ́ comedian bẹ́ẹ̀ náà ni èyí ni mo fi kí àlejò mi arákùnrin Kúnlé Ìdòwú tí gbogbo wa mọ̀ sí Frank Donga òun ni mo fi kí wọn káàbọ̀ sórí ètò Oyinmomo ẹ káàbọ̀ sàṣẹ wa dáadáa Minister for Enjoyment and Facility moving forward importer and exporter jẹ́ wa dáadáa ẹ mọ̀ wípé ẹni tó bá kọ́kọ́ ti èrò ojú yín physique yín look yín ó yàtọ̀ sí Kúnlé Ìdòwú pátápátá ṣe ẹ̀ṣẹ̀ ń gbọ́. bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ń gbọ́.
bẹ́ẹ̀ sì ṣe pè mí mo ń jẹ́ o máa sà mo ń jẹ́ o bí mo ṣe ń sọ yìí lẹ́sẹ̀ ń gbọ́ torí bí mo ṣe rí yẹn tí ẹ̀ kọ́kọ́ ti ẹ̀jọ́ Yorùbá lójú mi wọ́n rò pé Frank Donga Kúnlé Ìdòwú lórúkọ abínibí òun lọ sọ wọ́n ibo ni Frank Donga ti wọlé kò sọ orúkọ yẹn ju orúkọ àwọn ọmọ in the States in the abroad in the East báwo lẹ ṣe mú mọ́ra wọn. ẹni pé bí ìnagijẹ náà ni pé bóyá ṣe pé bóyá èrò tó ní pọn lọ títí kankan wà lẹ́yìn orúkọ Frank Donga tí mo lò fún ìdáhùn ìwọ̀n pé ní stage ní orúkọ ìdánimọ̀ nínú iṣẹ́ tẹ̀yìn láàyò ní ìgbà yẹn tí èrò àti ṣe eré ìtàgé inú fọ́nrán àbíkásí sórí ayárabíàṣá nígbà yẹn bàtẹ́rù yẹn wá sí mi lọ́kàn mo kàn rò pé torí ìgbékalẹ̀ ìwà tí mo fẹ́ wù ìwà ẹni tí ó ń wáṣẹ́ àmọ́ tí ò jáfáfá tí ó sì mọ̀ pé òun ò jáfáfá òun ni ẹni tó sì bí ni pé ìgbà tí mo wo sàkún bí àwọn èèyàn ṣe ríṣẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ àìríṣẹ́ àwọn lọ iléèwé gíga jáde wọn kò ṣiṣẹ́ táwọn afẹ́ ṣe wọ́n wá pé kí ló ń fà wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ wàhálà ló máa ń ti bí pé kéèyàn má kóra ẹ̀ jọ ní sáà tó bá fẹ́ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò táwọn olóyún tó ní tàbí àìkóra ẹni jọ àìní ọkàn tó gbòòrò pé báyìí ni mo ṣe fẹ́ ṣe báyìí ni mo ṣe fẹ́ ẹrù ìkóra ẹni ní àyàjẹ́ ẹ sọ pé wọ́n kọ́ láyàjẹ́ ìkóra ẹni láyàjẹ́ a lè sọ pé yẹn táwọn olóyún pé nìkan bí yábí low self esteem àbí ilé self intimidation ẹlòmíì ó ti kọ́kọ́ kóra ẹ̀ láyàjẹ́ àti bẹnu àtẹlura ẹ̀. wọ́n rí pọ̀pọ̀lọpọ̀ ẹni máa ń ṣẹlẹ̀ tó bí gbogbo ìrẹ́kọ́mẹ́dì ọ̀gbẹ́ni tí ó máa ń wáṣẹ́ kiri tí wọ́n ṣe ń gbà yẹn. àmọ́ àwò pé ọ̀nà àti sọ̀rọ̀ mi ìṣèwàwò mannerism àti speech mo pé tí n bá sọ̀rọ̀ bákan àwọn tó lè pé aráàlú ibì kan báyìí ló ń sìn jẹ wọ́n á pé kí ló kọ ẹ̀bọ ló ti wá ọmọ ìlú lábàgà báyìí ni ọmọ ìlú báyìí ni àwa ní ń bú tí n bá tún sọ̀rọ̀ báyìí àwọn tó ń tún lè pé ẹni gbórúkọ ẹ̀ pé orúkọ tí ń jẹ́ lórí ìtàgé òun tí máa mú orúkọ kankan wọ́n rò pé ẹni tí ò bá dé orúkọ wọn níbi tó máa ń dúró orúkọ àwọn ẹ̀gẹ́ ni àwọn fẹ́ máa bẹ̀rẹ̀ dákú mú orúkọ kìíní tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀yà kankan ní ilẹ̀ Nàìjíríà wọn kò orúkọ wọn láti mú mo fẹ́ kó dá ṣáká lẹ́nu kó jẹ́ ṣókí bẹ̀rẹ̀ sí gbìyànjú oríṣi orúkọ tí mo fi rí pé Frank ó dá kó ṣáká lẹ́nu ó dùn pé ó rọrùn. Frank yẹn gan ní òyìnbó ìtumọ̀ ẹ̀ ní pé precise ó ṣáká ni. ìyẹn lóyìnbó ṣáká so nígbà mo á mú yẹn bẹ́ẹ̀ mo á wò pé orúkọ kejì bí orúkọ ẹbí mo fẹ́ kó dún bí orúkọ ilẹ̀ adúláwọ̀ ilẹ̀ Áfíríkà mo bẹ̀rẹ̀ sí pààrọ̀ oríṣiríṣi ohun létí Frank Mbandu Frank Donga mo ṣáà ń po gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn tó máa ń dó bí ìlú yìí títí mo fi gbọ́ bí Donga àbí Konga ẹ̀dẹ̀gbọ́n Donga náà dáa tó mo sì lọ mọ́ra wọn náà ló bá lọ sọ pé ó ti lọ. kò sí pé bóyá yọ kọ̀ǹpútà bí calculator kan jẹ́rìí tá a fi ń tẹ̀lé máa ìṣirò kankan ò sí lọ títí lẹ́yìn ní tó bí orúkọ yẹn. àmọ́ gẹ́gẹ́ bí ẹni tó kàwé torí ààrẹ gbọ́ nínú ìtàn yìí pé ẹ kàwé dójú àmì débi téèyàn yẹ kó kàwé dé ọ̀jọ̀gbọ́n ni yín onímọ̀ sì tún ni yín báwo ni àwọn èèyàn ṣe máa ń lè yọ Kúnlé Ìdòwú kúrò nínú Frank Donga torí ẹlòmíì gan mo ti gbọ́ táwọn èèyàn sọ pé his looks are funny pé tó bá ti rí o máa rẹ́rìn ṣáà ni báwo ni èèyàn ṣe máa ń take it serious báwo ni ṣe máa ń gbà yín pé ó ti tó táìmù nǹkan gidi ló ń sọ nǹkan tó yanrantí ló ń sọ. omi ti gba kámù. adé gba kámù. aka ní ìrínisí ní ìsanilókò ìrìnsẹ lọ́dọ̀ ni káwọn kìlì jẹ bọ́ tá a bá fẹ́ ṣàwàdà wọn ní ìrínisí ní ìlọsànilókò bá ti sọ àgbàdúmọ̀dì ó dá aláwàdà díẹ̀ ó lè wá dá aláwàdà díẹ̀ tán kó wá pé àdé ń tẹ̀lé ìfẹ́ tó ń ní sí àgbàdo tó wà ní tó kó dání náà lọ́jọ́ kọ́ wọn ní ìfẹ́ ó kò gbàdọ̀ pé náà ní gbọ́dọ̀ fi bínú mo fẹ́ràn kí n máa wà níbi tí màá ti ní àǹfààní láti fa ìdùnnú ẹ̀rín ayọ̀ fún yàn ó máa nítorí tẹ́ máa ní pé tó máa ń múnà nínú èèyàn dùn tó máa ń múnà tèmi dùn kí n wá mi tẹ́ pé mo jẹ́ orísun àbí àfọwọ́fà ìdùnnú ẹlòmíì. tó kódà èdè tí ó wà lẹ́nu yìí tí ń bá wò délé ìjìnlẹ̀ Yorùbá ni torí àwọn tí wọn láǹfààní láti mọ ibi tẹ́ ẹ ti ṣẹ̀ wá orírun yín àti wípé tá a bá mu lọ nú ìwé kíkọ́ ìwé kíkà kí lẹ kà jáde ní ilé ìwé gíga. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ nígbà tá a bẹ̀rẹ̀ ètò
kán lè dùn lórúkọ àbísọ̀ tèmi ọmọ bíbí ìlú Ìbàdàn sí mi. èmi náà wèdè yẹn pé Ìbàdàn Ìlọrin Ọ̀yọ́ kò lè ju sápò yẹn náà lọ fà. Mo mọ̀ sọ̀rọ̀ báyìí náà ni o. nítorí tẹ́ ẹ bá fẹ́ gbé mi débẹ̀ náà. Bá fẹ́ sẹ́wọ̀n bá fẹ́ yún padà náà ká dàbí àwọn mílẹ̀ ká fi lọ́wọ́ fún àyà àwọn tí mo fẹ́ sọ ẹni pé kẹ́ ẹ̀rọ rẹ̀ understand much àwọn tí mo sọ bá ṣe máa ra ju àwọn ọ̀rọ̀ yẹn mọ́ wọn nìyẹn. kí máa fi kéwọ́ ẹ ṣé ó wá láti Èkìtì ní àbí Èkó ó depend lórí ibi tí máa fẹ́ kí n tó bá ṣe máa Yorùbá náà la máa sọ àmọ́ ó ní bá ṣe máa sọ àwọn ọ̀rọ̀ yẹn tó àní jẹ́ kí gbogbo ẹ lọ àní náà tán bí ọ̀nà mọ́ náà tán bá dùn àní náà tán fún yín àmọ́ gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn tí tó sì mọ àṣà àtèdè mo fẹ́ràn èdè Yorùbá lọ́pọ̀lọpọ̀ èdè Yorùbá náà kan onìkan tó máa kọ́ mo fẹ́ràn ọ̀pọ̀lọpọ̀ èdè ìgbà tí mo bẹ̀rẹ̀ sí kọ́ èdè Haúsá náà mo gbìyànjú ìgbà tí mo bẹ̀rẹ̀ sí kọ́ èdè Faransé náà mo gbìyànjú so mo pe jẹ́ nìkan tó kàn fẹ́ràn èdè mo létí ìgbọ́ mo létí ìgbọ́ mo létí èdè mo sì létí orin so mo gbogbo ara tí ó jọ tó kù mọ́ra wọn nù tó wá ṣòro sí mi lára so ní tí mo sì kà nílé ìwé gíga yunifásitì mo ka ẹ̀kọ́ àgbẹ̀ tí wọ́n ń pè ní agricultural sciences. mo kàn rí mọ́ ẹ̀kọ́ ọ̀sìn ẹran tí wọ́n ń pè ní animal husbandry production. mo wá fi èyí lé mo padà lọ tún fi èyí lé mo padà lọ fi òtélé mo padà lọ fi ìdérí lé àmọ́ láti ṣe masters in animal genetics. èso bó ṣe yẹ bí animal bá ẹ. iṣẹ́ àgbẹ̀ ni bẹ́ẹ̀ bá jí láàárọ̀ bẹ́ẹ̀ jẹ ni ẹ mú mílíkì bẹ́ẹ̀ mú mílíkì ẹ jẹ fọ gbogbo oúnjẹ ẹ jẹ bẹpẹ ẹ jẹ èso. iṣẹ́ àgbẹ̀ ò ṣe sá fún. iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilẹ̀ wa ẹ bẹ́ẹ̀ sì ń tàwa iná nǹkan bí iṣẹ́ àgbẹ̀ bí ọ̀gbìn nǹkan kan náà ló yí wa ká ẹ wo tábìlì ta kó ìfèsì lórí náà ẹni pé igi ni ẹwọ ẹ jáde ẹwọ tó ń bẹ lẹ́yìn yìí náà ẹni pé ibi tí wọ́n hàn bí nǹkan kan báyẹn náà ẹ bá wo ohun tójú yín náà gúnrégé náà báyìí tó bá wò oríṣiríṣi àwọn nǹkan tá a fà jáde nínú ilẹ̀ ó gúnrégé ó pàkàrọ̀ ó dà ẹ jẹ́ ká wò báwo wá ni ti eré àgbéléwò báwo ló ṣe wọlé wá mo mọ̀ wípé mo gbà tẹ́ ẹ̀ ṣe kọ́mẹ́dì mo wà àwọn skiti dáadáa àti ọ̀gá landlord pikin mo wà àwọn yẹn dáadáa it was hilarious ẹ jẹ́ ká lò wípé yẹn ó fi hàn wípé ẹni tó mọ nǹkan tó ń ṣe tó mọ ohun tó fẹ́ tó dẹ̀ tẹ̀lé ohun tó fẹ́ ni àmọ́ bó wá ní eré àgbéléwò ti wọlé. pẹ̀lú àgbéléwò mo ní gbàgbọ́ pé tẹ́ fẹ́ wí pé tẹ́ẹ̀n lọ́kàn pé ní àwọn bíi sinimá bí orí tẹlifíṣàn eré àgbéléwò náà ń tà tí. ìdí tó kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ni pé ìgbà tí àwọn àwàdà ẹlẹ́rìífẹ́ tá a lè pè ní bisikíìtì yẹn tá à ń jù sí orí fọ́nrán kìíní ẹ̀ka tó bẹ̀rẹ̀ sí di pé ó ń gbalẹ̀ ìpè bẹ̀rẹ̀ sí wọlé ọ̀gbẹ́ni yìí tó lè ṣe nǹkan bá tó lè pa ọlẹ́rìn láàrin ayé àṣẹjú márùn-ún gbà yẹn 5 seconds Instagram gbà yẹn ayé àṣẹjú márùn-ún gbà tó yẹ àwọn sọ di 15 gbàtà ló bá di 60 sọ́gbọ̀n tiẹ̀ ní ọgbọ̀n ló kọ́kọ́ lọ 30 kó tó wá di pé wá di ọ̀gbẹ́ni rẹ̀ kó lè ṣe jù báyìí lọ mo tó tó wá èmi gan lára bó tilẹ̀ jẹ́ pé mo nífẹ̀ẹ́ eré ìtàgé tẹ́lẹ̀ mo kàn pé nígbà ìjọ kan yẹ kí mi náà lè di tó ń ṣeré ìtàgé lórí tẹlifíṣàn àbí lórí àmọ́ mi ò gbé sọ́kàn tó bẹ́ẹ̀ mo rò pé nǹkan tí ó mọ̀ wá bá a ṣe lè tọ́jú àìsàn bá a ṣe lè po oògùn pọ̀ ẹ̀mọ́ ibi tó rí dání sínú ọ̀la gbé so nígbà tá a sì ṣe kọ́ńdà akákan ṣe àkànpá lẹ́nu ni ló bá dẹ̀ nìkan ìpè bá bẹ̀rẹ̀ sí wọlé mọ̀ bọ̀ lórí iṣẹ́ tá a fẹ́ ṣe báyìí mọ̀ bọ̀ lórí ilé mọ̀ bọ̀ lórí ilé mọ̀ bọ̀ kẹ́ra mọ̀ bọ̀ nípò iṣẹ́ tí mo tẹ̀ ń ṣe jẹun lásìkò yẹn iṣẹ́ bí ká ya kámẹ́rà ká kó pọ̀ nínú kọ̀ǹpútà tí wọ́n ń pè ní editing kó dọ̀bẹ̀ ní tí mo ń ṣe nìyẹn mo sì ń ṣe dìsìn wọ́n á pè ní ayàwòrán sinimá ayàwòrán kan ní o ṣé kí ní àbí ọ̀nà wà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí wò wọ́n bẹ̀rẹ̀ sí fíyèsí wọ́n bẹ̀rẹ̀ sí fímọ̀ kún mọ́ ọ̀tún táàrin kan ní yàdàn wò. dánwò sí ló bí yọkẹrẹ. lọ́tọ̀ sí nàbẹ̀ ọlọ́run ṣiṣẹ́ àdọ́tán ọlọ́run sì jẹ́ àdọ́tán. àmì o kò tí ì tán tọ̀ tábàáníkà wò ṣé ẹ̀yin tiẹ̀ ní farm ṣe ní oko tẹ̀tí lọ sí nǹkan ọ̀sìn gẹ́gẹ́ bí agriculturist. ìgbà mo bẹ̀rẹ̀ mi ò fi ṣeré nígbà mo kọ́ bẹ̀rẹ̀ nígbà ó dàrí kan ilẹ̀ Kogi mo wà 18,000 adìẹ èmi àtàwọn tá a jọ ń ṣe ní à ń tọ́jú bàbá ẹ̀dín ibẹ̀ tọ́jú màálù bí 100 ẹlẹ́dẹ̀ bí 100 mẹ́ta
ó pọ̀ ó pọ̀ dé ó pọ̀ jù so nígbà tí mo sì padà dé Ìbàdàn náà mo dáko mi sílẹ̀ mo lọ́bẹ̀rẹ̀ sí sáà díẹ̀ mo léwúrẹ́ mo ní àgùntàn. Àbábájọ torí gbà mí tẹ́ bá máa sọ̀rọ̀ sáwọn èèyàn máa ní ó ṣe bíi mẹ́ẹ̀ ẹ̀yin tẹ̀lẹ̀ tí bí á mẹ́ẹ̀ gbé dáadáa ẹ̀ ti mọ̀ wá mẹ́ẹ̀. àwọn ṣẹ́rí ẹ̀kọ́ láti wá pàtàkì wà níbẹ̀ bẹ́ẹ̀ bá farabalẹ̀ lóko ṣé àwọn bàbá ibi táwọn ọmọ ìjìnlẹ̀ wọn tí wọ́n wá nìyẹn bá rí pé ọ̀pọ̀lọpọ̀ òwe wa ló ní ṣe pẹ̀lú ewéko ló ní ṣe pẹ̀lú ẹranko ló ní ṣe pẹ̀lú kòkòrò tẹ́ bá rí pé àwọn ọgbọ́n ìjìnlẹ̀ téèyàn bá lajúlẹ̀ dáadáa yóò rí mú. ṣe èèyàn ní ṣe ẹranko ìgbà míì ẹni tó bá fojú lé àrímú tàbá entertain ara wa gbọ́dọ̀ máa inform ara wa a gbọ́dọ̀ máa educate ara wa òun ló fi jẹ́ pé àkọ́ kí ń gbé àwọn òṣèré eré àgbéléwò wa a tún máa gbé àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ láti fọ̀rọ̀ jomi tó rọrọ̀ nípa àwọn ọ̀rọ̀ kan tó ń lọ láwùjọ táwa gan nídìí láti ní ìmọ̀ lé lórí. arákùnrin mi fẹ́ pè wọ́n ní professor torí ibi tán bá ṣe ìdí báyìí sí tàbá ṣe báyìí wọ́n ti di professor prof bàbá Kúnlé Ìdòwú wọ́n ṣe wà ní kálẹ̀ pẹ̀lú wa professor. ẹ jọ̀ọ́ professor onímọ̀ ìjìnlẹ̀ nínú ètò nǹkan ọ̀sìn nǹkan ọ̀gbìn ọrọ̀ ajé àti dasauransu. ẹ dákun díẹ̀ ẹ bá mi rẹ̀ lẹ́yìn. ẹ mọ̀ dasauransu yẹn. ẹ bá mi rẹ̀ lẹ́yìn àwọn. kàtẹ́lú. nájí ṣe àmà àkàdán. sọ̀rọ̀ alhamdulilayi. ó dà mo fẹ́ wá gbé yín lọ sí ibi tó yàtọ̀ sí iṣẹ́ yín ní sáà tá a ṣe ètò ìdìbò ẹ kópa you were active àmọ́ activeness yín yẹn ó tún wà nípa ẹ jáde ẹ wọṣọ ẹ wọ polo ẹ dẹdẹ face cap ọmọ yẹn àmọ́ ẹ fi ohùn participate nípa láti pe àwọn èèyàn pé tó bá fẹ́ dìbò fún àyànfẹ́ ẹ mọ̀ wípé ó láwọn physical qualities kan mọ̀ wípé ó láwọn intellectual qualities capacities kan wo ọgbọ́n orí ẹ wo antecedent ẹ wo nǹkan tó ti ṣe kí ló bí advice yìí kí lè rí. ìwà kọ̀ọ̀kan mi ló bí iṣẹ́ ń gbé mi ní mo ṣe ń sọ̀rọ̀ ń gbé mi lápò mo ṣe ń sọ̀rọ̀ ẹ máa ń já mi lára jẹ a ní ìwà kọ̀ọ̀kan mi fa ìwà ìbìkítà. àwọn bàbá sì sọ̀rọ̀ wọn ní ń bọ̀ lọ́nà àwọn aládẹ́ẹ̀dẹ́ igi kòkòrò wọn gùn yẹn lójú. àtòkèlè ni a ti dọ́ọ̀jì ẹ̀. láti wò àmọ́ láyé sí wọn ni a ti dọ́ọ̀jì ẹ̀. ìkẹta tún sọ ló bá ń gbọ́ gbègbègbè. ó má bàa gbé sẹ́yìn kù lẹ́yìn. báwọn gbé sẹ́yìn kù yẹ. ó lọ́nà. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa ìwà kọ̀ọ̀kan mi ó ti wọ̀ wá lára mo ní wa mi sọ pé wọn ò àmì náà wà gbogbo wa ni ó bá wí. yẹn ń sẹ́ńbẹ̀ wọn kọ̀ọ̀kan mi àìbìkítà ó sì ń jẹyọ nínú bá a ṣe ń bára wa lò nínú bíi ọmọ orílẹ̀-èdè bẹ́sù bá wà ń lára pákó tó ń bẹ ní èbúté ọ̀nà lẹ́yìn tó bá ti di gbé mọ́tò tiẹ̀ kọjá tó wọlé láàfin àkọ́kọ́ ọmọ ìlú mi bá dẹ̀sẹ̀ dùn kò kàn yà láyé anybody bá ti máa ń kí ló fẹ́ mọ́ kó sọ̀kalẹ̀ kó yọ pákó lẹ́sùn kúrò. torí ẹlòmíì. ọ̀pá tí wọ́n fi ń gbé omi ẹ̀rọ wá àdúgbò yín o ti rí lókè odò pé o ti fọ́ àbí ó kù díẹ̀ kò fọ́ òun lajúlẹ̀ kàtàkàtà lójú alákan òun kọjá lọ lójoojúmọ́ kò kàn. tó bá ti táǹkì bá wó pààyàn. tó bá ti ráyè ló ń tún kọ̀rọ̀ nígbà tí kọ̀ǹkọ̀ bá fẹ́ wọnú odò ọ̀lẹ́ papọ̀ mọ́ báyìí mo ti lé tìbíṣẹ́ kò ní kó kàn mí ìwà ń gbà ló ń bà wá jẹ́ adúláwọ̀ àwádọ́ orílẹ̀-èdè nìkan kan nílẹ̀ adúláwọ̀ yìí ó bà wá jẹ́ pọ̀ bàbá lè nífẹ̀ẹ́ ọmọlàkejì wa bí ara wa tó ká padà wà pé wá béèrè tẹ̀ béèrè nígbà tó mọ̀ pé ọmọ orílẹ̀-èdè ni ọ́ ibi wọn bí ọ sí ò ní ìlú mi tó lè sá lọ bó tẹ ìlú mi tó lè sá lọ bí ló ti bẹ̀rẹ̀ tẹ́ máa fẹ́ ṣe nǹkan bá ní àgbájọ la fi sọ̀yà àjọyọ̀ ọkàn bẹ̀rù dùn tó bá yẹ pé ẹnìkan ni wọ́n nírètí pé wọ́n sọ ìbò sínú pangolo wọn ò ní kulẹ̀ mọ́ náà lé lórí wọ́n pè àkẹ́yẹ jáde ẹ wá yan àwọn lórí yín akọ àjáde ẹ béèrè ó ní wọ́n má fojú sí lára ṣé mi nìkan fojú sí lára ara bí wọ́n má ti fojú sí ọ lára báyìí ṣé mi wá ní kí èmi mọ agbẹ́bọnú àdúgbò wa àmọ́ tá a bá kúnú jọ apanupọ̀ tí wọ́n sọ tẹ́lẹ̀ sọ tiẹ̀ tí wọ́n béèrè tèmi náà béèrè. ó máa tẹ̀ nira láti mú yàn kan jáde pé òun lágbẹnu sọ wọn ti mọ̀ pé àpapọ̀ ni. nǹkan ojú tó bá rọ̀ ní rorẹ́ sọ ojú tó bá rọ̀ fáwọn ọmọ wa tí wọ́n jẹ́ oníjẹnẹrétọ̀ z ní táwọn gbé náà ni pé cold fly settle on cold stoves nígbà tí ò bá sí ibi tí ò bá sí sí ọba tí ò bá sí òfin kò ṣẹ̀ṣẹ̀ nígbà táwọn aráàlú gan bá ti wà lórí ìdúró táwọn gan ti gẹ̀gùn tí wọn dára lẹ̀
kò sí olórí tí ó gbé ní pọ̀n kò sí tí olórí tí ó fojú tẹ́ńbẹ́lú yín mọ̀ pé àwọn eléyìí wọ́n ti jí wọn lájúlẹ̀ o bí báyìí báyìí wọ́n ti mọ̀ mo bẹ̀ báyìí kò sọ àwọn eléyìí wá wọ́n gbà láì kankan mi àwọn ìbọn máa sọ̀rọ̀ kan pé iṣẹ́ gbogbo èèyàn kò sẹ́ni tí ó ṣe nígbà bá ní àgbègbè kò sẹ́ni tí ó lè ṣe jẹ́ kò sẹ́ni tí ó lè ṣiṣẹ́ kò ní sẹ́ni tí ó ṣe àyè rẹ̀ níparí ọjọ́ náà tá bá kópa nínú ètò ìyan olórí tá a kópa nínú ètò ìdáàbòbò tá a kópa nínú ètò ìtúnlùṣe òbọ́bì kan sì láì òrà pàpà nù nínú nylon kò jẹ́ tán sọ́ sórí títì ṣẹ́bí tèmi ní kó wà mú ẹ̀yàn ní pàgọ́lò dalẹ̀ sí lẹ́yìn abúlé yín àbẹ̀yẹ ilé sí láti ń kẹ́sùn àdúrà bàbá àdì mú ọ lọ́wọ́ irú àpò kan mi ẹlòmí ògbómọ tó pọ̀ gbẹ̀yìn sórí títì báyìí yóò fàgbà dígí ẹ̀wà lẹ́ra rẹ̀ ó ti jẹ́ mo ti rí ká máa tẹnu kọ́ tètè bọ̀ lẹ́kọ̀ọ́ mo ti rí báyìí ní initial àdúgbò tí mo ti rí nínú Nàìjíríà yìí náà ni mo ti rí báyìí tí èèyàn gbé wíńdò mọ́tò bọ̀gìnì tó wà náà ó jẹ àmàlà tán ọ̀wẹ́ ló jẹ òkèlè gidi ní pẹ̀lú ọbẹ̀ yọ̀ ká má purọ́ ká má ṣèké ó sì náwó méjèèjì jáde ní ojú wíńdò ó sì jà pure water sí ìṣe ń sàn láàrin express. amazing. ẹ̀rẹ̀ ńlẹ̀ àtẹ̀sígbẹ́ tó ń sọ náírà lójú wíńdò ìwà bàjẹ́ ìwà tó kàn. mo ti rí kan náà tí ìyá kan tá a fi ń dìdí fún ọmọ dáìpà ó sọ sójú títì mo wá mú níjọ́ náà lọ́hùn mo wá jù padà sínú mọ́tò wọn kò sí pé tí ìyá wọn ṣètò meanwhile ìyá yẹn wà ní mọ́tò pẹ̀lú ọmọ wọn sì ti bímọ kékeré àwọn mẹ́tẹ̀ẹ̀ta jóbìnrin. ẹ wá bọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ní táwọn ìbọn pè ní generation. ó ní mẹ́ta nu. so ìkíní ó kọ́ ìwà burúkú látọ̀rọ̀ ìyá àgbà náà ti gbé sára ọmọ náà ti gbé sára ìjọ ò lè fẹ́ tán bí náà bá sì tán lásán ni. ẹ̀jẹ̀ ò lè tán lè kàn lọ fà á. nígbà bá ní ẹja dorí kan pé kájọ ṣe ẹ̀yin ò kàn mí ẹkọrí sódò èmi náà kọrí sóko táyé wá sí. àwọn ọ̀dọ́ wa láti mọ́ kájídé orí bo Man U àti Arsenal láti mọ́ kọ́ ọ̀kan lé Ronaldo àti Messi táwọn ìwé lọ́gà tá a bá kọ́ kan náà sí pé kíní yìí ẹja béèrè ìbéèrè dáadáa kí ló fẹ́rẹ̀ sí mẹ́ olóyè ẹjọ́ ètò ẹ̀sìn yóò ní ọ̀ndà ìtẹ́ lọ́dà ìbò ló wà ẹ̀yìn ẹ̀bọ́ sẹ́gbẹ̀ kan náà ẹ dákun ẹ̀yìn ti yín ẹ̀ntẹ́yìn àti ẹjọ́ rìn jò ní tó ṣe nǹkan báyìí bó ló ti jẹ́ sí táwọn tó ń dùn fún béèrè kò sí tó kàn wá kọ̀ọ̀kan mí nì ẹ̀jẹ̀ tó bá lè dàgbò àwọn láti kọ́kọ́ lọ sí pé àtọ̀ dámọ́ o bọ̀ ńgbà wọn fẹ́ tó fẹ́ tún tò tán pè é. ẹni sì ní ń ṣe olóṣèlú báyà sí olóṣèlú mi ò tẹ̀lé ẹgbẹ́ òṣèlú kankan mi ò sì ṣọ̀tá ẹgbẹ́ òṣèlú kankan pàtó. àjíìpù nìyí any government power. people ni mi o for the people lèmi so èmi mo nígbàgbọ́ pé bí àwọn èèyàn bá fi ọkàn sí kinní yẹn táwọn àlàdà àwọn ọ̀dọ́ wa tá bá fọkàn sí nǹkan. bóyá participation gan ìpè ìdarapọ̀ gan á tún gbèrú sí. ẹ ti ẹ̀kọ́ gbọ́n tí wọ́n sọ kẹ́yìn náà sì gba ìwé ìdìbò kẹ́ ẹ lọ ta kẹ́ ẹ sì dìbò nígbà tẹ́yìn nǹkan ti ọ̀kan yẹn wá lè máa jẹ ìyá náà lọ́nà. ìyẹn fún àwọn ọ̀dọ́ àwọn tó tún wá jẹ́ bí àwọn tí à ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe role models tí wọ́n jẹ́ entertainers tí wọ́n jẹ́ òṣèré olórin táwọn politicians táwọn olóṣèlú yìí náà ń lò ṣé wọn pé púpọ̀ ni wọn náà padà disappoint àmọ́ wọn lè bọ́ tàwa kébò sí mọ́ níbi sáà kan sí ẹ̀yìn àríyàn kan tó wá kébò sí pé ojú tì mí pé mo dìgbò fún wọn pé mo tẹ̀lé wọn pé mo kọrin fún wọn àmọ́ ní sáà ìyá wa rí bó tún wá le ju ti tẹ́lẹ̀ lọ torí wọ́n tún wá ń bára wọn jà lórí pé eléyìí tí mo fẹ́ ṣe kò ṣe eléyìí tí wọ́n fẹ́ ṣe tí wọ́n bá ti sí lọ́dọ̀ tèmi èmi náà ò lè sí lọ́dọ̀ tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ ni wọn ṣọ̀rẹ́ mọ́ àwọn èèyàn búra wọn lọ báwo lẹ ṣe feel pé báwo ló ṣe yẹ ká ṣe máa wíwà tó bá ti gbé káàdì yẹn dé ní ọdún mẹ́rin báwo ló ṣe yẹ ká ṣe máa ṣe pẹ̀lú ra wa. kí oníkálukú bá ọ̀dọ̀fin náà sọ̀rọ̀ náà ni ká pera wa nǹkan kan tí mo ṣe àkíyèsí ẹ̀ ni pé láàrin àwọn àtàjọ wọn ìlú Nàìjíríà kan fúnra wa ẹ̀dá ìgboro wa sọ̀rọ̀ àbára wa sọ tọrọ mi sì wá kẹ́bi fún gbogbo wa náà sàn báwọn àti jẹ́ àti mú nira ńgbà ní. ọ̀nà fún ọ̀nà. ká tó mú ilé ká tó fà mọ́tọ̀ ká tó gbé ilé ká tó jọ mọ́tì ọjọ́ ti lọ ilẹ̀ sì ń ṣú ilẹ̀ mọ́ ọjọ́ ń lọ lọ́jọ́. nígbà tí ẹni tí ó ti jẹun kánú ní màá bẹ́yàn sọ̀rọ̀ ẹni tí wọ́n fẹ́ ṣe ní orílẹ̀ ní olúùlú Nàìjíríà kan l'Àbújá ààrẹ náà mọ̀ ó yẹ pé tá a bá fà sọ́hùn tá a fà sósì ìjọba náà lápadà bá bẹ̀ pé ẹ̀sìn tó tọ́ káwọn ẹ̀rọ oúnjẹ jẹ kílù sàn gbogbo wa tó rí tí ó lè bá ti sàwọn ẹ̀wọ̀n rẹ̀ àmọ́
nígbà tí ọ̀rọ̀ adìyẹ àtẹyin lọ́rọ̀ àìwò ló kọ́ dénú méjèèjì bẹ́ẹ̀ bá ṣe kan èkejì òde bẹ́ẹ̀ bá ṣe léèna tó náà lè dẹ́ omi làbàgì kọ́kọ́ tẹ̀. ó wọnú ara wọn so àmọ́ ntí àmọ̀ràn tí wàá kàn gba gbogbo ọmọ Nàìjíríà ni pé wọn kálukú wa ká yẹnu wa wò ní tí mo fẹ́ ṣe yìí àti tí mo ti ṣe yìí àti tí mo ń ṣe lọ́wọ́ bí wọ́n bá ṣe sí mi ṣé inú mi ò dùn ṣé wọ́n ṣé yóò tẹ́ mi lọ́rùn. ìyẹn ìkíní ìkejì ṣé orí òótọ́ wọn dúró lé ó parí. ẹ̀yin wọn lórí ètò yìí mọ́mọ́ kókó ọ̀rọ̀ kan òun ni wọ́n sọ yẹn yẹra ẹ̀ wò sórí òótọ́ ló dúró lé ibi tó dúró lé yẹn tán bá bá ẹ̀ ń bẹ̀ ṣó ò ní dọwọ́ bojú ọ̀rọ̀ di ohun ẹ jẹ́ ká chẹ́ẹ̀kì à ń lọ bí now that day is over torí ilẹ̀ tí ń ṣú ọlọ́jọ́ kájọ́ gẹ́gẹ́ bí arákùnrin pòfẹ́sọ̀ Kúnlé Ìdòwú bí wọ́n ṣe sọ ẹ ti gbà yẹn náà ẹ fi ṣe mọ́líkì ẹ fi ṣòṣò ẹ fi para ó ń lọ nìyẹn sọ pé ó ti lọ it's gone. ok ní àkótán advent social media gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n èmi mọ̀ pé tí máa bá àwọn nǹkan pàdé tó kù díẹ̀ káàtó tó jẹ́ pé ó máa wòye kẹ́ ẹ mú àtòrì kẹ́ ẹ fún ẹni tó wà ní inú ẹ̀ àbí ẹni tó tọrọ yẹn kángun sí pé a ṣe ń ṣe irú nǹkan báyìí ṣé ẹ̀yin rò wípé bó ṣe ti help àwọn èèyàn náà ló ṣe ti fa ìjàmbá fún àwọn èèyàn kan ṣé social media ṣó yẹ kí ìjọba bá wa control ẹ̀. ọmọ táyé bá mi lẹ́yìn pọ̀ kò sì sí tv tirẹ̀ ládàlẹ́ ayé kò sí tó ní ilẹ̀ tí ò ní dákejì bómi tí ò lọ́ta fẹ́ sẹ́wọ̀n wọn ẹ̀ bá ṣe omi mọ́mọ́kùnrin lọ́ta wọ́n tún wọ́n sí onígan dá wọn àgàgà àrùn kan bí social media tẹ mẹ́nu lé ó ti ran àwọn èèyàn lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ irú àwọn àtàjù kò lọ́jọ́ nínú àdúgbò lọ́wọ́ tí ò bá ṣe social media àtàjù gbúrò wa ẹjọ́ sí tẹlifíṣàn landlord tẹ́ pé wọ́n ń lọ́pàá lọ́ọ̀kì ilẹ̀kùn méjì ni wọ́n fi ń ti tẹlifíṣàn wájú láyé ìgbà. àti kọ́kọ́rọ́ bíi bẹ́ẹ̀ náà. ǹjẹ́ wo la fẹ́ débẹ̀ àmọ́ ẹ̀rọ ayélujára àti kọ̀ǹpútà ayárabíàṣá pẹ̀lú àwọn ẹ̀rọ ìléwọ́ tá a ti ń bára wa sọ̀rọ̀ cellphone yẹn ó ti mú káyé rọrùn. irinṣẹ́ lásán ni bí àdá àgbẹ̀ èèyàn lè fọwọ́ tu oko éka kan àmọ́ tó bá làdá yóò yá ọwọ́ ẹ̀ ò ní bẹ́ẹ̀ bí títí ká máa fọwọ́ tu koríko irinṣẹ́ lásán làwọn kìíní láti múṣẹ́ yá ni kì í ṣe ká wá jókòó tí ká sọ́ di ilé ayé àṣejù nǹkan ọ̀dà kò sí nǹkan táṣejù ẹ̀dá so tá bá ti wò pé irú àbátà sọ yẹn pé ó jẹ́ kí irú ìrìn àjò wa nínú iṣẹ́ tayàn láàyò kó tètè yá ìkíní ó jẹ́ kó gbòòrò ju bóyá ti wà tẹ́lẹ̀ lọ bóyá àdúgbò wa nìkan wà tó fowó kún ọ̀nà tó fowó tá a fi ń ra gàrí tá a fi ń jẹ gàrí láàárọ̀ pẹ̀lú kúlíkúlí àtàgbàdo so àmọ́ àṣejù ẹ̀ náà ni àti àṣìlò nǹkan tó bá ti di pé kéèyàn máa ní ilé ayé mọ́ pé wákàtí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n méjìlá lèyìn jókòó tì í àwọn tó yẹ kó wà níléèwé tó yẹ kó máa kàwé tó yẹ kó máa fọgbọ́n sọ kó máa kùmọ̀ wọ́n á jókòó tì pé kò wá ní nǹkan kan tó fẹ́ fi ilé ayé ẹ̀sìn mọ́ kó kàn máa wò àwọn tó sì gbó kíní pọ̀ fún ẹ àwọn fi ń pawó ni ìwọ òpóró ẹ̀ kó fi pawó kò kàn jókòó ìwọ ló ń gbé mi àtòríṣiṣi ẹ̀kọ́ tó lòdì àtòríṣiṣi ìmọ̀ràn tó lè bá yẹni jẹ́ á jókòó tì kákan máa gbéjẹ ibi tẹ́wọ̀ ẹ̀ wà nù kíjọba wa máa kọ́ ọ̀pọ̀ ní òun fi bẹ́ẹ̀ àbíbèrè tẹ̀bẹ̀rẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni pé ṣé ó yẹ kíjọba kọwọ́ bọ̀. kíjọba bá kọ́ ọ̀bọ̀ náà pèsè tó àti kọ́ ọ̀bọ̀ kan ní ìṣòro àmọ́ àwọn tí ń gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ní bílíọ̀nù ìjọba ti kọ́ ọ̀bọ̀ yẹn mọ́. ọ̀tọ̀ọ̀tọ̀ lógún báyìí o bóyá ká bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn. kó ní ṣègùn kọ́kọ́ yẹrẹ wo ibìkan ní sọ tí wọ́n wà so kábẹ́ẹ̀rẹ̀ àti bìtọ̀ káti bí ìsàmá kí èso ògùn ní tí ń bàjẹ́ ọ̀gẹ̀rẹ̀ tí ń bàjẹ́ tá à ní pọ̀n ìbùkún ní tí ń bàjẹ́ bọ̀ amúkùnrin ẹ̀rẹ̀ òkèlè ń wò fa foundation sàrẹ̀ ọlọ́run báyìí tí ìmójú débẹ̀ kákọ́ lọ wí tí nǹkan ti rà ṣé nígbà tí ìyàbá lòun ó ṣèlú ẹni tó yẹ pé agídí ní fi ń mú nǹkan mọ́ nǹkan ló fi ń rí oúnjẹ jẹ lójoojúmọ́ tó bá di tó tu agbára tó dòṣèlú láàrin oṣù mẹ́fà tó ti ń lọ kọ̀bọ̀gìnì táwọn tí ṣe ọlọ́pàá àti amófinró tí wọ́n ti ń lọ wájú tí wá ti ń tẹ̀lé lẹ́yìn torí kó fẹ́ lọ pàtí lásán kò sọ́bọ̀ ń dán rè o last ọ̀bọ̀ tó kù ń dán rè last week ló pull out. ó tún gba phd. búbà ló gbé kúrò bẹ́ẹ̀. kò sọ́bọ̀ tó fẹ́ dán rè mọ́ àwọn kéékèèké náà sì ni gbogbo ẹ̀ṣẹ̀ lórí ayé wọ́n rówó tẹ̀ náà fúnra fúyàfúyà owó òòlù. ẹ̀wòrú ọmọ tí wọ́n ló dẹ ó yí ìwé lórí ọ̀rọ̀ JAMB mo ní ọ̀dọ̀ àwọn àgbàlagbà kan ló ti rí. tọ ẹ̀yin wíyun ẹ̀yin rẹ wí. ṣé àmọ́ tá a bá wo gbogbo kíní náà rí ká ẹsẹ̀ wájú ní tẹ̀yìn olóńgbò sáré àwọn tó wà àwọn aṣíwájú náà wọn wẹ wà pé oríṣiríṣi àwọn ṣe báyìí wọn ṣe gbá wọn ṣàwò ìwà àbàjẹ́ ni ká má fi kẹ̀kẹ́ méjì ìwà àbàjẹ́ ni àmọ́ láti pé kíjọba máa fi ipá mú
èyí tí wọ́n pè ní social media kò sọ náà ń bẹ̀rẹ̀ títí kí àwọn olórí ṣe ń tó tọ́ kí ẹṣin wájú ó sì fi àpẹẹrẹ rere fún tẹ̀yìn. Jésù Olúwa wa ọ̀rọ̀ yẹn náà fún ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe ni tó bá ní làákàyè tọrọ yé tí ó gbọ́ èdè wà ní kí ẹṣin wájú kó fi ìpìlẹ̀ rere lẹ̀ fẹ́ ṣe ẹ̀yìn kó má di pé a máa fọwọ́ rẹ́ra wa nímú tó bá yá torí àwọn ọmọ ọ̀sìn ẹ̀rẹ̀ àwọn oní jẹnẹrétọ̀ zẹ́ẹ̀dì yẹn. Gangan bílẹ̀ tí èmi gangan fọwọ́ rẹ́ mi nímú. àìkọ̀rẹ̀ sí jẹnẹrétọ̀ wọn ẹ bá gbà mú gbàkúgbà inú gbé. àfi bí ẹ̀jẹ̀ òjijì kọ́rẹ́ǹtì ẹ̀ tó ju ti Nàìjíríà lọ. Ẹ wo Professor wọ́n ní kò ní dáa káàpẹ́ odindi ọ̀jọ̀gbọ́n wá láti ìlú Ìbàdàn ẹni tí Ọlọ́run fi ọgbọ́n fún tí òye dẹ̀ yé pé ká máa fi stomach infrastructure ha wọ́n ní àròkò lápá fi ránṣẹ́ sí pé wọ́n ní mọ́mì ló máa yé lé ìka gbé fún yẹn láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò Oyinmomo. ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ èmi sì fẹ́ràn ilé ìdáná pọ̀. ẹ má dáná gan. mi fi ata pípa nu ilé kékeré fi sí ká fata síra ẹni lẹ́nu dídín dín àti rírò àti fífà àti ní fi sí ọmọ ọ̀dọ̀ àgbà tí ìlànà ọ̀rọ̀ dá kò tí ì bẹ̀rẹ̀. Ní ìparí ní ṣókí ọ̀rọ̀ ìyànjú fún àwọn olólùfẹ́ yín àti pé pàápàá jùlọ ṣé ẹ lérò pé ẹ fẹ́ produce movie gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ́ ẹ ṣe ń sìn àbí kẹ́kọ̀ọ́ máa bá wọn dá sí kẹ́dẹ̀ máa ṣètò nǹkan ọ̀gbìn yín. àti ti wà lẹ́nu báyìí ọ̀rọ̀ ìlú mi fún àwọn olólùfẹ́ mi náà pé ẹ ṣe ẹkúfẹ́ àdúgbò lọ́wọ́ yín ìtẹ́rí ẹ fi ń fẹ́ wa Ọlọ́run ìjókòó bẹ́ẹ̀ àmọ́ àmẹ́yẹ́bọ̀ làpò mi ó sì kù bí dúdú bí pupa ni. ó sì kù nìkan ró so àbá ṣe ń bá àwọn tó ní iṣẹ́ ṣiṣẹ́ wọn lára náà ní ṣe ti wà oríṣiríṣi láti ti ń ṣe ní àmẹ́yẹ́bọ̀ làpò báyìí kọ́ọ̀dù tó parí lágbára lọ ẹ̀rí ó sì ṣiṣẹ́ tá à ń ṣe tó jẹ́ pé ti wà gangan tí ó jáde lágbára lọ. ẹ̀yin èèyàn wọn lórí ètò Oyinmomo Yorùbá ló sọ wípé òun ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òun fa ọ fún kò ní yé béèrè lóòótọ́ Ọlọ́run ọba nìkan ni ò ní bẹ̀rẹ̀ ni ò dé lópin ẹni tó bá ti ní bẹ̀rẹ̀ báyìí ó di dandan ká kí now that day is over night is drawing here shadow of the lily gbogbo àwọn tá lọ nursery school tó kójú òṣùwọ̀n ṣe é rí fún gbogbo àwọn òṣèré eré àgbéléwò wa tẹ máa ń wò bíi pé wọn nìkan ṣe eré nìkan lọ ṣe púpọ̀ nù wọn free information wọn ní iṣẹ́ bíi méjì mẹ́ta tán yálò láti ibì kan tán fi ń díbì kan tán mú láti ibì kan tán fi ń díbì kan ká má kọ̀ wò pé torí àwọn èèyàn wọn máa dáṣà pé ṣé fíìmù náà ló ṣe tó ra lé 100 million ṣé fíìmù náà ló ṣe tó ra lé 30 million my dear má lọ pẹ́lẹ́pẹ́ tó bá pẹ́lẹ́pẹ́ ò máa dẹjà lórí ètò Oyinmomo lẹ́ni mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ tún bá wa wò tí a tún jọ ṣe ẹ̀yin tẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ẹ̀yin tẹ́ ẹ ń béèrè wípé ẹni báyìí òṣèré báyìí ọ̀jọ̀gbọ́n báyìí ẹ bá wa gbé wọn wá sórí ètò káwa gan tiẹ̀ tún rí wọn ká mọ lifestyle wọn ká mọ bí wọ́n ṣe ń ṣe àti bí wọ́n ṣe ń kópọ̀ tó fi ń dodidi àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ẹ̀yin ní èjìká tí ẹ jẹ́ kí aṣọ kó yẹ lọ́rùn wa lórí Oyinmomo a fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wà nínú ilé agbára náà bíbá èrò pọ̀ lóòótọ́ àwa lẹ rí àmọ́ àwọn kan ló ń jẹ́ kẹ́ máa rí wa tí kámẹ́rámà bá ti dẹ̀gbẹ́ èmi náà ti dẹ̀gbẹ́ nìyẹn tí a gbóhùn sílẹ̀ tí etí ẹ̀ ò bá ṣàpò èmi náà káfíńrè pàdé àti ayọ̀ àti ìdùnnú remember I tell you be productive and patriotic citizens of Nigeria in tí ò bá kàn ẹ́ má bá wọn dá sí òde tí wọn bá pè é sí má lọ bẹ̀ orí báyìí wọn ní àwọn la fi mẹ́ran láwò àmọ́ torí ò bá sí ń bẹ̀ ọjọ́ ẹran tán ni mo sọ fún yẹn orúkọ tèmi ò yí padà Olúwadámilọ́lá ọmọ Bánirẹ́ ó dìgbà kan náà. ètò yìí gàlágàjù Oyinmomo ètò yìí gàlágàjù.